Adajọ ti ju Wasiu sẹ́wọ̀n gbére lẹ́kọ̀ọ́, ohun tó ṣe burú jáì. Iwájú onídàájọ́ Rahman Oshodi tilé-ẹjọ́ kan tó ń rí sí lílo ọmọdé nílòkulò àti fífipá bá obìnrin lò pọ̀ Sexual Offences and Domestic Violence Court kan tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó ni wọ́n fojú ọ̀gbẹ́ni Rasheed Wasiu bá lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹta ọdún 2024 yìí. Ẹ̀sùn tíjọba ìpínlẹ̀ Èkó fi kàn án ni pé ó fipá bá ọmọ ọdún 11 tó jẹ́ ọmọ aráalé ẹ̀ lágbègbè Àpápá nílùú Èkó sùn. Aláròyé gbọ́ pé lóṣù kẹta ọdún 2018 lásìkò tọ́mọ ọ̀hún sì wà lọ́mọ ọdún 11 péré ni Wasiu fipá bá a sùn nínú ilé ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń lò tó wà lẹ́yìnkùlé ilé ọ̀hún. Ilé elérò tó pọ̀ ní àwọn òbí ọmọ ọ̀hún àti Wasiu jọ ń gbé, ṣùgbọ́n lóṣù kẹta ọdún 2018 tọ́mọ ọ̀hún fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ lẹ́yìnkùlé ni Wasiu kì í mọ́lẹ̀ tó sì fipá bá a láṣepọ̀. Látìgbà náà ni ẹjọ́ ọ̀hún ti wà nílé ẹjọ́, ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ni adájọ́ ṣẹ̀ṣẹ̀ tó ṣèdájọ́ rẹ̀. Agbèfọ́ba ọ̀gbẹ́ni Babájídé Bóyè tó fojú Wasiu balẹ̀-ẹjọ́ sọ ní kóòtù báyìí pé olúwa mi, ẹ̀sùn tá a fi kan olùjẹ́jọ́ yìí kì í ṣe ẹ̀sùn kékeré rárá. Àṣálẹ́ ọjọ́ kan lóṣù kẹta ọdún 2018 ni olùjẹ́jọ́ kí ọmọ aráalé rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 11 lásìkò náà mọ́lẹ̀ lásìkò tí ọmọ ọ̀hún fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀. Ó fipá bá a láṣepọ̀. Ohun tí olùjẹ́jọ́ yìí ṣe kò dáa. Ìjìyà wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Ó sì fẹsẹ̀ òfin gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ nílé ẹjọ́ ọ̀hún. Olùpẹ̀jọ́ tún pe àwọn ẹlẹ́rìí 4 lásìkò tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́. Gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ tako olùjẹ́jọ́ yìí. Ọ̀gbẹ́ni Wasiu náà pe àwọn ẹlẹ́rìí 3 kan jáde láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀, ṣùgbọ́n ṣe lọ̀rọ̀ wọn ń tako ara wọn. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún gbóṣùbà ńlá fún àwọn agbèfọ́ba fún iṣẹ́ gidi tí wọ́n ṣe lórí ẹjọ́ náà. Ó sì dá Wasiu lẹ́bi pé irọ́ pọ̀ jù nínú atótónu rẹ̀. Ó ní kó lọ máa ṣẹ̀wọ̀n gbére gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Bákan náà ló ní kí wọ́n kọrúkọ rẹ̀ sínú ìwé ìtàn àwọn ọ̀daràn nílùú Èkó. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.